Ẹ káàbọ̀ sí Anike Versatile TV, ilé ìròyìn àti ìtàn tó dájú, ibi tí a tún ti máa ń gbádùn àwòrán àti eré, ilé ìròyìn ìdárayá tí kò ní tàn yín jẹ. Ẹ káàbọ̀ padà sórí Anike Versatile TV. Ǹjẹ́ ti gbọ́ pé ọba Ìṣèlú ti ìlú Ìṣèlú ìyẹn ní Yewa North ìpínlẹ̀ Ògùn ti kàn sí gómìnà wa ní ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú pé kí wọ́n fi ọlọ́pàá gbé arabirin Ayomiposi Oluwadahunsi Adefolarin tí àwọn èèyàn mọ̀ sí Mandy Kiss pẹ̀lú ohun rádaràda tí ó ní òun fẹ́ ṣe torí àfihàn tó gbé sí amohunmaworan ìgbà òní ìyẹn social media tó ní òun fẹ́ ṣe ìdíje rádaràda kan. Ó ní òun fẹ́ bá ọkùnrin 100 ní àjọṣepọ̀ ní ọjọ́ kan. Ẹ má ṣáájú. Àfihàn tẹ́ máa rí lẹ́yìn fídíò yìí ni ti Mandy Kiss fúnra rẹ̀ níbi tó ti ń fẹnu ara rẹ̀ ṣàlàyé, tó ti ń fẹnu ara rẹ̀ sọ ohun rádaràda, ohun tí ò bójúmu tí ó náà fẹ́ ṣe. Tí ó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀ ń ṣalábàápàdé fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ sì jọ̀wọ́ ẹ dákun ẹ bá mi subscribe sí channel yìí kí n lè túbọ̀ máa mú ìròyìn ní ráńpẹ́ wá sí etí ìgbọ́ yín. Àríjù báyìí lọ lórí ètò tòní. Ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ire o. So guys, how you all doing? Hope you guys are doing good. Good morning, good afternoon, good evening, good noon, whatever, wherever you are watching me from right now. I'm making this video to let you all know that I'll be participating in the Guinness record. I'm having with 100 men. You know, mi kúkú lórúkọ gidi náà ngboro mi lójú rere tẹ́ fi ń wò mí, so kò sí ọ̀kan tá fẹ́ máa, you know. To cut the story short, mo ti get the kini pack meta 1 round each or 100 men. Mo ti get 100 men already. Want to available. So and I want you all to know that this is actually coming from the bottom of my heart. Nothing. Mo ko okan mi ni wo mi o cast the boy mi fẹ́ kí gbogbo èyàn rí mi korojú kó rí iṣu òbò yẹn kó rí face to face. Ó ti yẹ àǹfààní wà gan láti top láti dìímú. Ó bá máa tẹ̀wó oúnjẹ ẹnu àǹfààní wà. Ṣó ti yẹ bẹ́ẹ̀ tó bá máa tẹ̀wó mi, and I want you all to know that the entry is not free o. Ó ti yẹ bẹ́ẹ̀ yẹn ẹ lè wá wo pàpàpà lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn. So ó ti yẹ bẹ́ẹ̀ yẹn àwọn 100 men náà ti wà available, èmi náà jẹ́ wà available. So on the 29th I think I'll be posting the actual location, but the venue is Ikorodu, but actual location ibi tí ó ti máa ṣẹlẹ̀ máa post on the 29th. So tó bá wà around mainland, so you can come there if you are less busy that day, if you have nothing you're doing, so you can come there to just watch me live doing ta 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 ta. Wàhálà mi ní shape ọ̀bọ̀, you know, wàhálà ìbọ́jì mi tó bá ń dùn mi, mo ní bàbá kúrú tí bá ń dùn, ó ní mi máa ń dùn gbogbo ẹ̀ máa ṣe ọgbọ́n tó pé obìnrin gbogbo ẹ̀ máa ṣe pèpèpèpè, ìwọ ọkùnrin gbogbo ẹ̀ máa èmi ló ń dòbò ó máa affect wọn náà, máa feel ẹ̀. Ó ti yẹ bẹ́ẹ̀, ọmọ tó dùn ní alóyin lóbò Mandy Kiss kò pé méjì. Record ṣẹ́yìn lẹ́ lò bomi ni èwo tí mo ní mo fẹ́ dóyàn 100 ẹ̀ ní ẹ̀kìn record irú kan báyìí. Ṣé náà máa ṣàṣẹ ìyá wèrè? Ṣé gbádùn? Is it not my hobo? What's your own? Tẹ́ bá record èmi máa record coming fún ara mi. That's my decision. Kò jẹ́ sí kankan tó lè stop me from doing that. So ti ẹ bẹ́ẹ̀ yẹn kò sí anybody tó lè stop me láti máa do ọkùnrin 100 on the 30th of September. Ẹbí kò ń ṣe ni. Arrest bó kí ló dé ló wà lákàùntì mi lówó lọ́ọ̀yà mi lè kọ́ statement mi I just dey cash cruise ni èmi ní pé kíkọ owó bóyá mo ṣì lógo ni pàtí gbogbo ẹ̀ kàn dá pààrọ̀ mo kàn wọ́n pé bóyá kí n tún ṣe bẹ́ẹ̀ bóyá màá rí engagement lórí page mi mo ní di advert àtijọ́ àti mo lè mi ń bá káàkiri mi lè dóyàn 100 ẹ ṣàánú mẹ́yọ́ ọmọ Nàìjíríà ẹ má gbé mi lọ sẹ́wọ̀n ẹ ṣàánú mi lè dóyàn 100 ẹnu lásán I'm just playing, I'm just kidding. I can never do that. Láíláí 100 ìbáwo. Ọlọ́mọ ẹ̀kọ́ mo máa kú mi lè dóyàn mẹ́ta kan kí n má kú. Ẹ jọ̀ọ́ ẹ fi mí dẹ má gbé mi lẹ́wọ̀n o. Ẹ jọ̀ọ́ kò sówó lọ́wọ́ mọ́mí àti dájú ni o. Àlówó lé wa àtijọ́ àti mú mò ń bá káàkiri ẹ má gbé mi lẹ́wọ̀n. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi gbogbo ọmọ